lórí Crest àràbà gbámúgbámú ètò níkànnì Crest 91.1 FM Ìbàdàn. alátago 3 ọ̀sán sí 5 ìrọ̀lẹ́ lẹ́ ó máa gbọ́ Gbedu lórí Crest ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé ẹ jókòó fẹ̀yìntì kólúṣọlá àlàbí àdìgún òòṣà máa ṣí fáwẹ́ẹ̀lì lámbà tó ń tìwé àlùjó tó kí pọ́pọ́. Òṣùmàrè lè tó Gbedu lórí Crest kọ́lọ́kọ́lọ́ àrà ló mú dání bíi ti rainbow tó máa dùn yín nínú àlòkan fìkan lẹ̀ mú kan lò kan fìkan rọ́pò. Gbedu lórí Crest bàbá entertainment program tó set tó ní content tó tó. Gbedu lórí Crest pẹ̀lú àdìgún òòṣà níkànnì Crest 91.1 FM Ìbàdàn àgbọ́túngbọ́ ni sà. àjọ máa gbọ́ àjọ máa gbọ́ àjọ máa gbọ́ àjọ máa gbọ́ àjọ máa gbọ́. ó dé o Jagunlabi kan ń bọ̀ bí ẹ̀rín rin Olúṣọlá Àlàbí ti dé Mr. Dialogue ọmọ káàbọ̀ àdìgún àṣà ọkùnrin ogun ọkùnrin gbẹ̀ngbẹ̀ng bí oníbùdó jàkadì kòkàkògùn tí òjò ọjà mọ̀ kú gbẹ lójú tí Túndé ajífọ̀rọ̀ dámọ̀lẹ́kùn àrùn ṣe kọ́ńtàdígbọ́n ọmọ wọn lẹ́sà ọmọ àbòkùn ọmọ ìjẹ̀ṣà gbọ́ tí kalẹ̀ mọ́ bẹ́ẹ̀ wẹ̀ kékeré ọwọ́ èjẹ̀kọ́ àgbàjẹ̀sọ gbúdọ̀ mú kọ́ bàbà bí yẹn bá mọ bí èkùrọ́ ìyẹn ni ẹ bá ń Fàlàbí jà kò ní jẹ́ kọ́ ọmọ ogun tí jani tí gbàgbọ́ lórí ẹni àdìgún ọ̀sà ọ̀yà gbóhùn sókè. àdìgún òòṣà Olúṣọlá Àlàbí tún ti dé Mr. Dialogue ètò rẹ̀ dùn mọ́ mi yéye tún máa pèdè a ti ṣetán láti gbé tó rẹ̀ o. ó yàtà lẹni tó ń pèdè yìí náà ta ló ń ṣètò tó dùn Olúṣọlá Àlàbí àdìgún òòṣà ló ń bọ̀ lọ́wọ́. Àdìgún o Olúṣọlá Àlàbí àdìgún òòṣà ló ń bọ̀ lọ́wọ́. sẹ́lẹ̀ mama Olúṣọlá Àlàbí àdìgún òòṣà ló ń bọ̀ lọ́wọ́. Àdìgún o Olúṣọlá Àlàbí àdìgún òòṣà ló ń bọ̀ lọ́wọ́. Olúṣọlá Àlàbí àdìgún òòṣà ló ń bọ̀ lọ́wọ́. ó yá wà á ti máa gbọ́ Crest 91.1 FM ní Ìbàdàn Gbedu lórí Crest táyé yìí mọ́lẹ̀ ó ti máa gbọ́ Gbedu tó máa sọ sí ẹ létí lọ́wọ́ dáàdì mi àdìgún òòṣà ni wọ́n pè táyé national ògùn lèmi gan gbọ́ ẹ̀yin fans mi ẹ̀yin brother mi ẹ̀yin sister mi ó yá wà á ti máa gbọ́. The emperor, the conqueror, the champion, the lion is here. Anumanu kọ́ náà dàná tiẹ̀ tí o. Zobu, reigning by reign. Master. Toya dike, mẹ́nu dike. Toya dike, mẹ́nu dike. Iye jamara dike ruenu, egwu echenjigo. Iye jamara dike ruenu, egwu adagarigo. Ọ̀wọ̀rọ̀ ń gbẹ́bà sí. Ọ̀gá ẹ̀mẹ́ta sí. Ọ̀wọ̀rọ̀ ń gbẹ́bà sí. Ọ̀gá ẹ̀mẹ́ta sí. Ebube dike. Ilé ìrìkẹ́pẹ́. Wọ́n ní malaria. Àjálùkò dike. Clear the road for Musabi. Ude. Step aside for the game changer. Ude. Onye na-ekwu maka ya pụtago. Ude. Anụ na-agba mọ na nta. ẹ kú lé. Ude para. Ọ̀wọ̀rọ̀ ń gabasị. ṣó ti dé ṣó ti bẹ̀rẹ̀ dé. ṣé ń wá ìnìmí ni ṣé ń mọ̀ ni. Ọ̀nà àkíyàkásí. èmi náà ṣì ní. ètò yẹn náà ṣì ní. Gbedu lórí Crest níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM Ìbàdàn. The conqueror, the champion, the lion. aago 3 lù ó kọjá ìṣẹ́jú 8. Zobu, reigning by reign. ó tún dé bí ìṣe mi fún tòní. The emperor, the conqueror, the champion, the lion is here. ṣó máa wá àbí ò ní wá ṣó máa dé àbí ò ní dé.
èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá any music any angle ó soft gbà ó ṣe mọ̀dé yìí. Gbedu lórí Crest lẹ̀ ń gbọ́ níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM nílẹ̀ Ìbàdàn ní àyín. Adéolú Gbóyèga BBR ló jẹ́ olóòtú fún ètò yìí. Olúṣọlá Àlàbí Àdìgún òòṣà lórúkọ tèmi jẹ́ òòṣà ti wà lórí MIC. Mo kí yín kú ilé ẹ̀ka àsán. DJ YK múlẹ̀. How are you? I'm fine, sir. You are a bad boy. Bó ṣe ń lọ là ń bá a dọ́gba. Àwa ìmọ̀ ń ṣe old cargo broadcaster. Ẹ mọ̀ tẹ̀lé nu. Breathe. Don't suffocate them. Kí lẹ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ nígbà tó? Ṣé fóònù tó ní FM? Òun mo fi ń dún sí ń létí ní àbíká tìbí dẹ̀kẹ́ ni. Ṣé lè ìpínlẹ̀ tí ń gbọ́ ní àbórí ọ̀kadà? YK múlẹ̀. Àbínú mikra ló kà yín mọ́. Ẹ jẹ́ mọ̀ wípé Àdìgún òòṣà ti wà online, mo ti wà online lórí MIC níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM Ìbàdàn. You are a bad boy. Freestyle ń gbọ́ yìí. Àwọn tí wọ́n ń láǹfààní àti máa sọ èdè Gẹ̀ẹ́sì nígboro lọ́wọ́ ẹ máa sọ bẹ́ẹ̀ sì máa compose Gẹ̀ẹ́sì yín o tó bá lọ bọ́ sọ́wọ́ DJ YK lásán ẹ ti go viral nìyẹn o. Let the poor breathe. Don't suffocate them. Ẹ máa bọ̀ lórí page wa ní Facebook lọ́hùn. Crest 91.1 FM kọ́má Ìbàdàn Crest 91.1 FM kọ́má Ìbàdàn lẹ́ẹ̀fi wá kan lórí page wa ní Facebook lọ́hùn. Bẹ́ẹ̀ ṣe ń láǹfààní àti máa wò lórí page wa ní Facebook lọ́hùn. Ẹ máa share rẹ̀ káàkiri kó máa lo bẹ́ẹ̀. Ẹ máa láǹfààní àti máa drop comment àti location yín gan-an ní sàn-án-sàn ó wà very very important. Tàbí kẹ́ ẹ máa bọ̀ lórí TikTok page tèmi lọ́hùn ẹ ṣáà ti wá ìjọba Sport 1 ẹ wá kàn bẹ́ẹ̀. Ẹ ti rí bíi 16,000 followers nǹkan kan bẹ́ẹ̀. Òun náà ni ẹ click follow kò sákòókò fún fàárà. Ẹ máa bọ̀ lórí TikTok lọ́hùn ìjọba Sport 1 lórí TikTok lọ́hùn àwọn èèyàn ti ń láǹfààní àti máa join bẹ́ẹ̀. Ẹ ti mọ ìṣe wa lórí ètò yìí àmọ́ ń láǹfààní àti máa gbàlejò olórin. Don't suffocate them. A sì gbàlejò àwọn tí wọ́n jẹ́ backup singer lẹ́yìn eléégún lórí ètò yìí very soon ẹ̀yin ẹ máa wòran bọ̀. Eléyìí tí mò ń gbọ̀n sí atẹ́gùn yìí àwọn ọmọ mi orí TikTok ni àwọn ọmọ mi náà gbà ìṣẹ̀dá. Iléyá ti tán. Taofik afa ṣé o máa lè pí ìkọ́ báyà bí o ti lè pí ìkọ́ náà. A dúpẹ́ lọ́wọ́ àwọn tán láǹfààní àti fún alẹ́ ìrànlẹ́yà jẹ o. A sì ń jẹ́di àsìkò yìí ni wọ́n ń pè ní àjẹjẹ tán ọlá ànábì. Irú àwọn samis tí mo láǹfààní àti jẹran ọdún. The poor breathe. Wọ́n ti mí ní di àkókò kérésì àbí Easter o. Wọ́n ní lágbára Ọlọ́run. Báwo lẹ ṣe ń plan fún weekend yín àfà? Ṣé ẹ ti kó lé fún party àbẹ̀ṣẹ̀ ń lọ ni? Àǹtí tó wa gèlè mọ́ lórí nàpẹ́ẹ̀pù yẹn ẹ fọwọ́ kan gbá ní nàpẹ́ẹ̀pù mú ẹ fọwọ́ kan gbá gèlè mú o. Kó mọ̀ di pé àmọ́ lé gèlè lọ. Ẹ ti wà ní sáìdì Mọ́kọ́lá lọ́hùn. Gèlè ó ti bọ́lẹ̀ ní géètì. Ẹ ti kó jìnnà síra wọn. Ẹ kú kalẹ̀. Àsálàtù pẹ̀lú ayéfẹ́lẹ́. Ayéfẹ́lẹ́ àtẹ̀rẹ̀ àsálàtù gbẹ̀dẹ̀ o. Tuntun ni àtẹ̀rẹ̀ àsálàtù pẹ̀lú ayéfẹ́lẹ́. Combination tó yí bó.
ṣe làgbédé. ọmọ tí bàbá ìrẹsà látúndé ìlú ayé fẹ́lẹ́. àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ àgbọ̀ fi kọ́kọ́. ètò bẹ̀rẹ̀ ní sàn-án-sàn. ìrẹsà látúndé ìlú ayé. a ti kúrò lórí owó ìyá káàbọ̀ ọmọ kú ilé. ètò bẹ̀rẹ̀. ìrẹsà látúndé ìlú ayé fẹ́lẹ́. ìjẹ́jọ́ lórí ètò yìí ẹ láǹfààní àti pàdé bọ́dà mi tó ṣúọ̀ nínú ayé. Olúwafẹ́mi Ọlábọ̀dé Fẹ́mi Willow for the morning. àwọn náà láǹfààní àti já àlejò wa lórí ètò ìníjẹjọ. ẹ gbọ́ many things wípé àwọn kan ní pé so ẹ̀gbọ́n yìí jẹ́ǹtù báyìí. so ẹ̀gbọ́n tí wọ́n tún jẹ́ǹtù wọ́n tún wá jẹ́ olórin. ẹ mọ̀ wo bẹ̀ kílò lẹ́rí yẹn. ta ló ń bọ̀ lórí ètò fún tòní? àlejò mi ti ń bọ̀ wọn ọmọ tí ì dé. wọ́n máa tó dé ẹ fọkàn balẹ̀. àgbẹ̀ ìsàlẹ̀ lónìí họ́wùhọ́wù. àwọn ọlọ́lẹ́rẹ́ aládùn ni mo ṣe rí. ẹ má jiyàn rárá sí oníwà ládùn olóyin. ẹ máa bọ̀ lórí péèjì wa ní Facebook lọ́hùn. Crest 91.1 FM kọ́ má Ìbàdàn lẹ́ máa fi wá kàn bẹ́ẹ̀. Crest 91.1 FM kọ́ má Ìbàdàn. ìbáàjẹ́ orí TikTok page mi lọ́hùn. ẹ ṣáà ti wá ìjọba Sport 1 ẹ kọ́ papọ̀ at ìjọba Sport 1 lórí TikTok ńbẹ̀ ẹ máa tún bá mi bẹ̀ live and direct. mo kí gbóná ojú wọn fàìfàì. eré asálàtú apápá láìláì. eruku lálá àfimọ́ nàkànàkàn tó rí tìrù láti fìdí aláṣejù bọ́ọ̀nù gbígbóná ojú wọn fàìfàì. tùǹgbà ayé fẹ́lẹ́ ń dùn mọ́ ẹ. ṣùgbọ́n yẹn máa nìkan dàgbọ́. orin ayé fẹ́lẹ́ ṣì máa ń dùn mọ́ ẹ yẹn. ṣùgbọ́n yẹn máa nìkan dàgbọ́. ṣọ́ra wọn tí wọ́n tún gbọ́ yẹn. tó bá lọ jàjà fetí ko. máa kàn máa pè é láwọn ni o. wọn lọ selfish. máa kàn máa pè é láwọn ni o. ṣùgbọ́n ayé fẹ́lẹ́ ń dùn mọ́ ẹ. ṣùgbọ́n yẹn máa nìkan dàgbọ́. mo mọ̀ pé tùǹgbà ayé fẹ́lẹ́ lò ó yìí gan. ṣùgbọ́n yẹn máa nìkan dàgbọ́. ṣọ́ra wọn tí wọ́n tún gbọ́ yẹn. tó bá lọ jàjà fetí ko. máa kàn máa pè é láwọn ni o. wọn lọ selfish. máa kàn máa pè é láwọn ni o. yasana eré asálàtú. àwa lágbèdè tó yé tí gbèsè tó tún wé tí ń tọ́. pẹ̀lú àlejò tó kí tọrin ilẹ̀ tó mára jí pépé. eré asálàtú. àwọn èèyàn ti ń láǹfààní àti mọ̀ join lórí page wa ní Facebook lọ́hùn. ẹ̀dá mi là ń bẹ̀ o. afa àyáyá láti Ìsẹ́yìn lọ́hùn ó yá mi ò ní fi ẹ́ ṣàwádìí bùrọ́dà mi. jingoli afa bákan náà àwọn náà ti láǹfààní àti join lórí page wa lọ́hùn. Crest 91.1 FM kọ́ má Ìbàdàn lórí Facebook page wa lọ́hùn. bẹ́ẹ̀ ṣé ń wo yẹn mọ́ láǹfààní àti mọ̀ share rẹ̀ lọ́bẹ̀. 07047000911 òun lójú òpó tá a fi gba ìpè tó bá tà á kò tàbí 08121171911 ó yá mo rí ọ dúró tán. Dámilọ́lá Àgbájé ọmọ ìyá ológì. ayé fẹ́lẹ́ ká wá tó lè ṣohunkóhun. a ní láti fi ìfẹ́ lọ́hùn síwájú. lórí ètò fún tòní àsálà máa gbálùjọ gan kì í mọ̀ ṣeré. ọkì o. torí bí mo máa kì í ló ń kọ́ tí mo mọ̀ ó kì í. ayé fẹ́lẹ́. kì í lórúkọ tó mọ̀ ó kì í o. torí bí mo máa kì í lórúkọ tí mo mọ̀ ó kì í. ayé àjọ. èrè àsálàtù kì í lórúkọ tó mọ̀ ó kì í o. torí bí mo máa kì í lórúkọ tí mo mọ̀ ó kì í. 07047000911 apá abo ni ètò yìí kà yín mọ́ 08121171911 ṣé pati lẹ wà ní àbílẹ̀ àbọ̀ ọ́fíìsì lẹ́yìn wà ẹ jẹ́ mọ̀ ẹ gbé mi débẹ̀ já mi tán. ló jẹ́ bẹ́ẹ̀ ọba wa ló jẹ́ bẹ́ẹ̀. ọ̀yàjú ènìyàn ló ń kíra ẹ̀ lájágún má fi tìbọn ṣe o. ọba wa ló jẹ́ bẹ́ẹ̀ òun ló jẹ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ ń ṣíà program yẹn lọ bẹ́ẹ̀ jáì èmi ṣe ẹ mọ̀ ń ṣíà rẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. ẹ má gbé ọba ni adákúnmákú ọba ni atúnjẹ má jẹ ọba ni atúnmímọ́mọ́ ọba ni ọlọ́lá jùlọ ọba ni ọlọ́lá parí. a máa ju àlùjólẹ̀ back to back ni. ọba ni apaniláìláláyé ọba ni ọba tágbára kì í dá ọba ni ọba kẹkùnléjà ọba ni ọba ni. yasala ọ̀yàjú ènìyàn ló ń kira ẹ̀ lájágún má fi. ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2023 ọba wa ló jẹ́ bẹ́ẹ̀. oṣù dá méjì ọdún dá méjì jàre ẹnu mi àgọ́. mọ̀ kí o láyé nǹkan mo ní lórúkọ tí mo mọ̀. àìpẹ́ ìkọlà ń sọ pé happy new year náà àní ń kọ́lọ̀ mọ́ ń sọ wá sẹ́. gbogbo ń tá a bá gbìyànjú àti fẹ́ mọ́ fi pamọ́ pé a fẹ́ mọ́ rewó ju a fẹ́ mọ́ sèfò owó díẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún. mo ní kì í mú ọba. tó bá
bá jẹ́ pé owó nǹkan ló wá padà séèfù yín ẹ mọ dúpẹ́ fọlọ́run àṣà wà láyé bẹ́ẹ̀ a tún wà láyé ara wa. ọba tó tayọ wàhálà. ọdún ń lọ díẹ̀ nù. ọba tó tayọ àkókò. ọba olùkápá. 0704 7000 911 tàbí 0812 1171 911. ọba tó ṣẹ̀dá àtọ̀ lórí ṣẹ̀dá ikùn sí mu. omi làtọ̀ omi nìkún. ikùn ló fẹ́ dàbí àtọ̀ ṣùgbọ́n lẹ́kùn ò lè dánmọ́. ṣe bẹ́ẹ̀ rí iṣẹ́ ọlọ́run mi. ọba ṣe kan májọ kan. yéé pẹ̀lẹ́ kébí tó lè ṣohun kan. a ní láti fi ọlọ́run síwájú. Prayer is the key. Prayer is the key. Prayer is the master key. Muhammad started with prayer and ended with prayer. Prayer is the master key. Prayer is the key. Prayer is the key. Prayer is the master key. Jesus started with prayer and ended with prayer. Prayer is the master key. Àdúrà ní kọ́kọ́rọ́, àdúrà ṣe pàtàkì, àdúrà ṣe kókó gan. Tó bá fẹ́ jagun ṣẹ́gun, tó fẹ́ dá láyọ̀ nígbẹ̀yìn. Àdúrà ṣe kókó. Bẹ́ẹ̀ bá lọ kíyàn létí ẹ bá ń gbọ́ ètò yìí lọ́wọ́. Tó bá yẹ pé bí ọgbọ̀n ṣẹ́jú lẹ plan láti lò ń bẹ̀, ẹ gbìyànjú àti lo wákàtí kan àbọ̀ torí kò ní sẹ́ni tí ó mọ ròyìn àwọn nǹkan tá a tú wò lórí ètò yìí fún yín o. Ìrẹsà láti ro àdúrà lágbójúlé, àdúrà láfẹ̀yìntì, àdúrà làwa máa ń ṣe. Ó kan ayé kan bákúyọ máyà màdúrà fi ṣe. Àdúrà lèmi máa ń ṣe ní tèmi o. Prayer is the key. Prayer is the key. Prayer is the master key. Master key. Prayer and ended with prayer. Prayer is the master key. 0704 7000 911 tàbí 0812 1171 911 0704 7000 911 tàbí 0812 1171 911. a máa tún change beat náà láìpẹ́. ó yá mi ò ní fi ẹ́ sàwátì rọ́dà mi ọlálẹ́kan ọ̀dẹ́rínú ọmọdé kọ̀nẹ́ẹ̀tẹ̀ àjọ ń ṣe àjọ wà ní ó dúró tìbí tán wà á kò iléyà táwọn kan ò pí ìkọ́ wa ọmọdé wà online ṣá. 08121171 tàbí 07047000 èmi náà ti gbàgbé kan tó múnú mi dùn yàtọ̀. congratulations èmi náà ti gbàgbé kan tó múnú mi dùn yàtọ̀. àtẹ̀jíṣẹ́ tí mo ń gbà. hello somebody ẹ ti wà ń bẹ̀ mú kí yín ẹ̀ káàsán. ẹni sí ìwé o. àmì àtẹ̀yìn náà dádì mi. wọn ò ní gbọ́ lẹ́nu ìrọ̀ ní jí ń gbé o. àmì àtẹ̀yìn náà. ọmọ ayé ni ẹ kú ewu ọmọ bàbá àwùrọ̀ àti kàyìn sí. ẹ kú ètò yọ̀ọ́ máa sọ fún yín ní àtàwọn náà. ẹ ṣeun gan dádì mi ò ní fi yín sàbàtì ẹ ṣeun gan sa ẹ ṣí bàbá. 07047000911 tàbí 08121171911 a máa láǹfààní àti ṣe first half lórí tiktok second half tó kù ó di wọ̀ lórí instagram lọ́hùn handle kan náà ṣì ní @ìjọba sport one náà ṣì ní ẹ̀wọ́ àkàn ń bẹ̀ kò sáwọ́kò fún fàárà 070470000911 tàbí 08121171911. orúkọ tèmi ni chief wòlíì 3310 the proud only 12 of the entire 12 kingdom the elérépa one of erépaland mi ò kí ń ṣe canadian bọ̀ ohùn mi loud gan. ẹ máa gbọ́ gbẹ̀du lórí crest 91.1 fm ìbàdàn ìkànnì àgbọ̀ dunu ni gbẹ̀du lórí crest. Baba, 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 Baba. Shabby, you want to bang that, Baba.
on bad. I hear Timo walk, go say, Mama Timo, go to Shalaye. Oh yeah, wait for the moolah. I say wait for the baba. Oh yeah, let me see one. Let's calculate, Baba. How much you get, how much you pay, Baba. I want a need for what you need, Baba. I want a need for what you need, Baba. That me be intellectual, Baba. That me they give them actual music. I'm a Baba lecturer, Baba lecturer, my nigga, Baba. Hello, what's on? 20 million, 20 million, break. Where is that? Hello, come on, to watch. Baba. Baba, I don't play, I know what. Shabby, you want banga, Baba. Oh, boy, Baba. You can never stop on spin, Baba. Never stop on bad, Baba. I hear Timo walk, go say, Baba. Mama Timo, go to Shalaye, Baba. Oh, yeah, wait for the moolah, Baba. ẹ máa gbọ́dọ̀ díẹ̀ máa gbórin lọ́pọ̀ 07047000911 tàbí 08121171911 ní nọ́mbà náà bí nǹkan ṣe jẹ́ gangan nìyẹn. èèyàn kan ti wà lójú òpó hello somebody ta ní bẹ́ẹ̀ mú kí yín ẹ̀ káàsán hello ẹ ti wà ń bẹ̀ mú kí yín ẹ̀ káàsán ẹgbóhùn sókè hello. Hello. 07047000911 tàbí 08121171911 ojú òpó tá a fi gba kọ́ fún tòní nìyẹn. Gbẹ̀du lẹ̀ ń gbọ́ níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM nìbàdàn ní àyín Gbẹ̀du lórí Crest léyìí kèé ṣeré. Shabby, you want banga, Baba. Oh, Baba. You can never stop on spin, Baba. Never stop on Baba. I hear Timo walk, go say, Baba. Mama Timo, go to Shalaye, Baba. Oh yeah, wait for the moolah, Baba. I say wait for the Baba. Oh yeah. Playboy Inc. Battle the great. Ó yá wà á ti máa gbọ́ Crest 91.1 FM ní Ìbàdàn Gbedu lórí Crest táyé ìmọ̀lẹ̀ ó ti máa gbọ́ Gbedu tó máa sọ sí ẹ létí lọ́wọ́ dáàdi mi Àdìgún ṣáni wọn pé táyé national ògùn lèmi gan gbọ́ ẹ̀yin fans mi ẹ̀yin brother mi ẹ̀yin sísá mi ó yá wà á ti máa gbọ́. Ẹ̀yin tèmi ẹ máa rà ìjọ pẹ́ dáa ìjọ pẹ́ ńláńláńlá. Àwa dúpẹ́ oore àná o, a tún dúpẹ́ oore òní. Jọ̀wọ́ dá wa lóhùn tọ̀la, má jà rókun ìbànújẹ́. A tún ti change beat náà. 07047000911 tàbí 08121171911. ẹ máa bọ̀ lórí péèjì wa ní Facebook lọ́rùn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn ẹ tún mọ̀ láǹfààní àti wá join mi lórí Instagram bye àtijọba sport one lórí IG lọ́rùn hello somebody ẹ ti wà ń bẹ̀ hello. Gbẹ̀du lórí Crest. ó yá mi ò ní wá yín tí bàbá àgbàlagbà. mi bàjẹ́ fún àpọ̀dún léyà o. ẹ ṣé bàbá mi. ojú ọmọ ọlọ́dún orúkọ tèmi ní Káyọ̀dé Àjà láti Àràbà Olúwo. ó yá mi ò ní wá yín tí.
kí lẹ fi ń gbọ́ mi. bolóka yín mọ́. mo ń gbọ́ dáadáa ní oró jìgbìjìgbì ni. oró jìgbìjìgbìjìgbì. honestly oró gan ni bàbá. ibo lẹ ti ń gbọ́ ilé nàbọ̀ ọ́fíìsì. ilé ni ní àràbà ní olúwo. ó ti tán ṣúgà ti já mi ò ní wáyé sí ẹ ṣe bá kò ní bàjẹ́. 0704700000911 tàbí 08121171911. àǹfààní ń bẹ fún yín láti ra káàdì kẹ̀kẹ́ àwọn èèyàn tí wọ́n ṣe ìnáwó lórí ètò yìí. ó bíntín ní ó táṣẹ́rẹ́ ní ó ìdákọ̀ọ́mùsá ní. lórí péèjì wa ní Facebook lọ́hùn Crest 91.1 FM kọ́ máa Ìbàdàn ní Crest 91.1 FM kọ́ máa Ìbàdàn àbí lórí IG tèmi gangan lọ́hùn àtijọba sport 1 lórí Instagram. Yo, my name is Trey Sticks, aka for the Africa. FOA music, baby. That's what it is. FOA music. Jibola mo dé o paṣọ ń dà. ọ̀gá ńlá àbújì náà rìn ogun kọ́ ọmọ náà kọ́ ọ̀gbìn irú èdè wo ló kù táyé pẹ́ irú ìlú wo ló kù táyé lọ kọ́fàmù ní abàtúwèrè ó jẹ́ tẹ̀rẹ̀ èbùjì tó jọjú ọ̀gá ńlá àbújì lẹ́rọ rí. ó jẹ́ tẹ̀rẹ̀ èbùjì tó jọjú alábíà ọ̀gá ńlá àbújì lẹ́rọ rí lórí ẹ̀. This is Pasuma music. This is Pasuma music. báwa sí àgbàlẹ̀ ń gbọ́ yìí. This is Pasuma music. a tún ti change beat lóní back to back. Pasuma music. àní kì í mọ̀ ṣeré 07047000911 àbí 08121171911 àwọn ojú òpó yẹn nìyẹn mọ̀ gọ́ o ẹ̀ mọ̀ gọ́ra yín. Torí Ìbàdàn orin bá wa pa. a máa mú beat yẹn wá fún yín lóní back to back ní. Àkọsára. Gbedu ńlá pé èé mọ̀ sí àwọn àkùfì ètò kan ṣáà. ẹ mọ̀ gọ́ra yín sẹ́. ẹ mọ̀ láǹfààní àti mọ̀ share program yẹn lórí page wa ní Facebook lọ́hùn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn. ẹ mọ̀ comment síbẹ̀ ẹ mọ̀ share rẹ̀ ẹ mọ̀ like ẹ̀ ẹ jẹ́ kó mọ̀ lóbe. Àkọsára tún gbà. Torí Ìbàdàn tó bá wà bá èmi tó bá gbọ́. Àkọsára. Mo lè pa good news yìí báwọn tó mọ̀ ń ya àwùjọ rí mo lè kọrin ọlọ́gbọ́n Pasuma báwọn àgbẹ̀dọ̀ tó mọ̀ rí. àwọn tèmi ti ń bẹ lójú òpó ẹ̀ ló somebody mú kí yín ẹ̀ káàsán. ẹ̀bà kọ́ yẹn ti wà ní offside. Bàdérí ẹ lọ́pẹ́ o. 07047000911 ní nọ́mbà náà tàbí 08121171911 ó yẹ ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ló somebody. àmọ́ kí ẹ mọ̀ pé tó. ẹ ṣé bàmí mi ò ní fi yín ṣàwátì. tẹ́lẹ̀ṣẹ́ kẹ́sẹ̀fẹ̀ mọ̀ ní ìbàjẹ́. àṣẹ bàbá. àfa àtàyè tàbẹ́ẹ̀dù wúrà tàbí sọlámbà. salamu aleykum afa. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀gá mi adéolúwa ńkọ́ ẹ̀ka ńkọ́ gà wá. àlàáfíà làwọn náà tiẹ̀ ń bínú sí nítorí àpè nọ́mbà yín lọ́jọ́ iléyá nọ́mbà yín ò lọ. nẹ́tíwọ́ọ̀kì ló disappoint yín o. ó ti yé mi. ẹ bá nẹ́tíwọ́ọ̀kì yẹn jà fídíò ẹ bá jà fídíò ẹ bá fa wàhálà o ẹ bá fa wàhálà gan o. ó ti yé mi kò ní bàjẹ́ ẹ ṣé bàbá mi ẹ dúró tán ẹ̀ gàtà àṣẹ bàbá mi ẹ ṣé gan ẹ ṣé bàbá. 07047000911 tàbí 08121171911 ní jẹ́ ń fi pàṣọ ilẹ̀ díẹ̀ àwọn tó ń gbọ́nù náà pẹ́pà bí mikra ìkan lè mọ gbọ́ tẹ̀ wájú lọ́mọjà dààmú. ọ̀gá lálẹ́ bíi títí wa o. ọ̀gá lálẹ́ bíi títí ẹ̀rọ bíi títí wa. ọ̀gá lálẹ́ títí wa.
Àṣìbára làbí Adéwò bí ìran o. Àṣìbára làbí Adéwò bí ìran. Oníkàlùkù lọ́gá nínú iṣẹ́ o. Ọ̀gá wọn mọ̀ ṣe tọ́jọ́ òròdé orí o. Ṣùgbọ́n Pasuma wọn dá lọ́gá ńlá o. Ọ̀gá ńlá gbogbo onífújì o. Ẹ̀yin tọ̀gá lọ fámìlì ẹ̀ṣẹ̀ àdúgbò o. United we stand anybody ò lè ràn wá. ó ṣe bàbá. ẹ̀yin tí Alhaji Wasiu Alabi Pasuma nígboro ayé. Ìyá náà ṣì gbọ́ tó yẹ. àfàṣẹ ń filẹ̀ díẹ̀. ẹ̀yin tí olúfimọ́ bákan náà ẹ̀wẹ̀ a máa mú wá a máa ṣọ̀tún sòsì ni a mọ̀ bàbí kan jẹ́. 07047000911 tàbí 08121171911 ní. Omidọ̀kálà Fújì. bí nǹkan ṣe jẹ́ lójú òpó yẹn nìyẹn. Omidọ̀kálà Fújì lásìkò. ọ̀rọ̀ Pasuma àti Saheed Òṣùpá ń gbà kan dàbí ọ̀rọ̀ Messi and Ronaldo ní. ẹ̀ló ta ní bẹ lójú là somebody ẹ̀ káàsán. Hello bàbá. orúkọ yín wọlé tí ń pè mí sà. Orúkọ mi ni Abíọ́dún Ọlá látòkùn gbadé ń bàdàn. ó yá mi ò ní fi yín sàwátì. Bàbá akó àsìkò ọdún. ó pọ̀ ọdún nìyẹn. Mo dẹ̀ rí tí ẹran ọdún mi ẹ̀ bá mi rí ránṣẹ́ kí ló ṣe rẹ̀. ṣé mi àbẹ́yìn. Èmi ni. àjọ ń sọdún ní bàbá. Àgbàlagbà ẹ̀wò àgbàdo kérésì o. kò ní bàjẹ́. Àgbàdo ẹ̀jẹ̀. ẹ ṣeun gan bàbá mi. Kò ní bàjẹ́. ó yá. Fáná bàtánà àlìyà. àgbéga ńláńlá ẹ ṣé bàbá mi mi ò ní fi yín sàwátì. ẹ ṣeun gan ẹ ṣé Ẹ̀jẹ̀ ká bàbá. fáwọn èèyàn láyé sọ àgbàdo yìí. ó yá ẹgbà yìí. Ẹ fún wa ní ọ̀sán èdè náà tó dùn. ẹ mọ̀ wọlé à ń tó bọ̀ díẹ̀ ni kò ní bàjẹ́. ẹ ṣé bàbá. Orúkọ tèmi ni Chief Wòlíì 3310 the proud only one two of the entire one two kingdom the elérépa one of Erépaland mi ò kí ń ṣe Canadian bọ̀ ohùn mi loud gan. ẹ máa gbọ́ Gbedu lórí Crest 91.1 FM Ìbàdàn ìkànnì àgbọ̀ dunu ni Gbedu lórí Crest. Ṣọ́sí rọ́mọ tó ń jẹ́ dán, ṣọ́sí rọ́mọ tó ń jẹ́ dán, ìjọ tó jù dán lọ, ìjọ tó gbé dán mi, ìjọ gangan, ìjọ gangan, ìjọ tó wọ human hair, ìjọ tó wọ human hair, ìjọ tó ṣe mẹ́kàn, ìjọ dandandandandan. Ìjọ is not done, she's not done, ìjọ is not done, she's not done, ìjọ is not done, she's not done, ìjọ is not done, she's not done. Ido is not done. Ido is not done. Ido is not done. Ido is not done. Ido told you down. Ido told you down. Ido told you down. Ido told you down. Ido show me no way you talk. Ido 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 are you done? ẹ mọ̀ bọ̀ lórí péjì wa ní Facebook lọ́rùn eléyìí mọ̀ ti kọjá àwọn Yorùbá so kọ̀ọ̀kan àwa mọ̀ já falafala ń tíya bá a ṣe ń bá a lọ gan a tún mọ̀ gbé díje wá sórí ètò yìí àwọn èèyàn díje kékàǹjọ́ o ó yá mi ò ní fi ẹ́ sàwátì ó ti rí èèyàn kan tó tọ́ sport ó yà fàǹfààní ẹ̀jọ́ yẹn tani mò ń bá wí tani mò ń perí gan Dámilọ́lá Táíwò bọ́dún náà kí ni tó lè ṣe láàrin ìṣẹ́jú kan yìí dán ó yá mi ò ní wú ẹ tì sísítà mi àwọn ẹ̀gbọ́n wa nù wọ́n ní ká máa keep fit always. ó yà pariwo ìjọ everybody say ìjọ gángan ìjọ gángan ìjọ tó jù dán lọ ìjọ tó jù dán lọ ìjọ tó gbé dán mi ìjọ tó nà mọ́ pa ìjọ tó hàn sí. idán tó ń dọ̀jì bílì kì í ṣe dán o ó ti di àdán. ìjọ tó. idán tí yóò fẹ́ ra àbáyà fọmọ ẹ̀ lẹ̀ kì í ṣe dán o ó ti di àdán o. fún dọ́nà. ẹ̀wọ̀n mọ́ o. fún dọ́nà. idán ò kì í dọ̀jì bílì bílì gangan ló máa ń wá idán gangan ló máa tún trace bílì lọ 07047000911 tàbí 08121171911. àwọn èèyàn ti join lórí IG lọ́rùn ìjọba sport one lẹ́ẹ̀fi wá gan lórí Instagram àmọ́ lórí page wa ní àyín Crest 91.1 FM kọ́ má Ìbàdàn òun lẹ́ẹ̀fi wá gan bẹ́ẹ̀. idán ò kì í dọ̀jì bílìn idán ò kì í dọ̀jì aṣọ àbáyà ẹ bá rí àbáyà ẹ ra tàbí kí ẹ ra àbáyọ̀ àbáyọ̀ kan ló wọlé
Idán is not done. Oru ò kì í mú idán. Idán is not. Idán àti èsì gan wọ́n jọ lẹ̀ pọ̀ ní. Idán tó jù. 07047000911 tàbí 08121171911. Tó bá ti di aago mẹ́rin ó kọjá abẹ́lé ń já. Àwa láǹfààní àti wá apologize pé ẹ̀yin fáǹsì ẹ̀ mọ́bìnrin torí àlejò wa. Ẹ ti ń rí ojú wọn ní gbogbo social media mi pátápátá. Ẹ ti rí graphics náà káàkiri. Àmọ́ súnkẹrẹ fàkẹrẹ ọkàn ló hòdì wọn dáhùn. Idán jẹ́ kọ́mọ̀. Ó sì lè bá wa lórí ìsàmọ́tàn bàbá wa náà. Ẹja mọ̀ bá bọ̀. Not done. Idán is not done. 070470000911 tàbí 08121171911. One time. A ṣì wà ń bẹ̀. Àti sọ show àti sọ the club. Hype man ayé kò sákòókò. Ẹ mọ producer ètò yìí ni Adé Olúgbóyèga. Àwọn kan já tán. Bàbá for the boys, bàbá for the girls, bàbá tomato. Idán tó jù dọ̀nà. Idán tó gbé dọ́ọ̀nì. Idán tó nà mọ́ pa. Idán tó handsome. Idán tó tún wá ń dán rí. Idán square nìyẹn. Lówó lọ́wọ́. Idán tó lówó lọ́wọ́. Idán tó lé nájì. Sanwó idán náà. Lọ́wọ́ fún dọ́nà. Lọ́wọ́ fún dọ́nà. Idán tó bá parí. Idán half plot nìyẹn. Idán jù dán lọ. Idán tó jù. 0704. Tó jù dán lọ. Idán tó jù dán lọ. Ìwọ gangan. Sọ́sí rọ́mọ tó ń jẹ́ dán. Sọ́sí rọ́mọ tó ń jẹ́ dán. 7000911 tàbí 08121171911 ní nọ́mbà náà. Gangan. Idán tó wọ human hair. Idán tó wọ human hair. Idán tó ṣe makeup. Idán ẹ máa feel vibes ní back to back. Orin wà nílẹ̀ tẹ̀ máa jó sẹ̀ mọ́fọ̀. Idán is not done. She's not done. Idán is not done. Ilẹ̀ fi ń gbọ́ mi níbo ló ka yín mọ́ gan ní pàtó ẹ̀ ló somebody wọ́n ti wà ń bẹ̀ àló. Ẹ káàsán o. Mi ò ní wá yín ti dáàdì mi ẹ káàsán sà. Ẹ kú ojú ọpọlọ o. Ẹ ṣeun bà mí. Ẹ lè ní gbọpọlọ yín lú o. Àmì àtẹ̀yìn náà sà. Ọlọ́dẹ́jọ́ náà ní ìyá ti yọ Ọ̀yọ́. Ẹ ṣe dáàdì mi. Ẹ ṣe dáàdì mi. Àgbádùn yín o. Ẹ ṣeun gan sà. Ẹ ṣeun gan sà. Ilé iṣẹ́ kẹ́kì ní gbóná o. Àmì lágbára Ọlọ́run. Àmì lágbára Ẹni jẹ́ Ọlọ́run. náà lòun gbọpọlọ yín lú o. Àmì Jésù olùgbà. Ẹ ní tẹnugbójú ọwọ́ o. Àmì. Ẹ ṣeun bà mí. Ẹ ṣeun gan sà. Idán jẹ́ kọ́mọ̀. 07047000911 Idán is not done. Idán is not done. tàbí 08121171911 ojú òpó yẹn nìyẹn. Hello somebody ta ni bẹ́ẹ̀nbẹ́ ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè mí sà. Hello ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè mí sà. Ọ̀ yẹn ti wà ní offside ni o kìí ṣèmi mo fà á o. Ọjà pariwo idán. Everybody say. 07047000911 tàbí 08121171911. Idán tó gbé dọ́ọ̀nì. Idán tó nà mọ́ pa. Idán tó handsome. Idán tó handsome. Idán tó lówó lọ́wọ́. Idán tó lówó lọ́wọ́. Idán tó lé nájì. Sanwó idán náà. Lọ́wọ́ fún dọ́nà. Lọ́wọ́ fún dọ́nà. Idán tó jù dọ́nà. Idán tó jù dọ́nà. Idán tó nà mọ́ pa. Idán tó jù dọ́nà. Idán tó jù dọ́nà. Idán tó jù dọ́nà. Ìwọ gangan. I am strong. A tún ti change beat. I am patriotic. I am patriotic. I am patriotic. Oh, Tabakofo. I am patriotic. I am patriotic. I am patriotic. Oh, Tabakofo. I am nice. Ẹ ò ní fẹ́ lómi ṣe mí. Àdìgún òòṣà ló mọ̀ wà lórí máìkì kì í mọ̀ ọ́n ṣeré. Mi ọmọ gbọ́n fúnra mi. Last thing you want me to be so enticed. Èmi ọmọ mọ̀ mi fúnra mi. Okay, baby, you be my top three. Ọmọ wílò olóòmọ̀ yàn. Beats and bless now. Ó mọ bíìtì ni. Fálà David ó yá mi ò ní fi ẹ́ sàwátì ẹlẹ́gbọ̀n àgbà. 07047000911 tàbí 08121171911 ní nọ́mbà náà. I am patriotic. I am patriotic. I am patriotic. Oh, Tabakofo. I am patriotic. I am patriotic. I am patriotic. Oh, Tabakofo. Kò
sí ohun tẹ́ ẹ fẹ́ lórí ètò tá à ní fún yín ṣé pọ̀pù lẹ́fẹ́ ni àbáwọn sáǹdì tó ń trend lórí tiktok lọ bẹ́ẹ̀ a máa fún yín ṣé fújì lẹ́fẹ́ ni àbí gospel tí ń gbà àbí tún gbà juju alive bó lẹ ṣe fẹ́ àbí instrumental lásán tákà máa kùn wíwí sí létí lásán lẹ fẹ́ àbẹ́ fẹ́ àwáyá gítà nìkan tí ó máa kùn lọ bẹ́ẹ̀ à ń bá bọ̀ ní ẹ mọ̀ wọ́rì. hello somebody ta ni bẹ́ẹ̀ mú kí yín ẹ̀ káàsán hello yìí hello ẹ tí wà ń bẹ̀ ẹ wọ́n jákò ń bẹ̀ ẹ̀gbọ́n yóò sí ń bẹ̀ mọ́. junction to junction gbogbo lé ọwọ́ mi ló wà lórí your anniversary Adigun náà ní. ọyọ ceremony coming 33 10. I am 33 10. I am 33 10. 33 10. Ó jẹ́ bọ́ kò fọ́. I am 33 10. I am 33 10. I am 33 10. Ó jẹ́ bọ́ kò fọ́. wọ́n ti jẹ́ kí n mọ̀ pé àlejò mi ti dé àlejò mi ẹlẹ́gbọ̀n àgbà ni ògbétà àtijọ́ wà gan. ẹ já máa gbìyànjú àti máa kíìpù ìbáṣepọ̀ kó máa smooth kó máa lóbe. àlejò mi ńlá látàyè wà ní mi ò ní fi ẹ́ sàwátì bàbá àgbàlagbà. It's my moisture on the beat, baby. Àyìndédé ọba orin wá sí o. Mo tún ti dé ọba orin wá sí o. Ọmọ mi fò ṣe. Ọgbà làwọn mi Àyìndé. Ọmọ mi fò ṣe. Ọgbà làwọn mi Àyìndé. Mo tún ti dé ọba orin wá sí o. Ọmọléèwé mọ̀gbọ́n láhàn irú ijó lójó. Wá sí Àyìndé o. Àwọn gẹ̀ẹ́sì sẹ́yìn mọ̀gbọ́n láhàn irú ijó lójó. Wá sí Àyìndé o. Bèbí mi kí ló dé náà? Bèbí mi kí ló dé náà? Ó ń ṣojú ẹ̀ bá. Ó ń ṣojú ẹ̀ bákan bákan. Ó ń ṣojú ẹ̀ sí. Ó ń ṣojú ẹ̀ bákan sí mi. Ṣé wá sùn wá? Ṣé wá sùn láyà ẹ̀? A ò jọ fàyàjò. A ò jọ fàyàjò. A ò jọ fàyàjò. A ò jọ fàyàjò. Àìbí ọmọ gbọ́dọ̀ àwọn ìnira bá ń bí o. Aṣọ ìbàlàndà fúngbà. Fújì mi sẹ́yìn àlàyé o, gbogbo ẹ jẹ́ kájọjọ. I can't let the music wait just like that. I must dance. Baby mi ma dọ̀ lára ẹ, keep shaking your body. It's dancing time, man. Come on, come on, come on. Ọmọ mi fò ṣe. Ọgbọ́n làwọn mi Àyìndé. Ọmọ mi fò ṣe. Ọgbọ́n làwọn mi Àyìndé. Mo tún ti dé. àlejò mi ti dé ẹ mọ láǹfààní àti mọ bọ̀ lórí péèjì wa ní facebook lọ́n kẹ́ ẹ lè rí ojú àlejò mi dáadáa. Méjì ló pàdé. bá a ṣe ọgbọ̀n ṣẹ́jú la fi jọ fó aláìwò pé èmi gan àwọn èèyàn tá a ti pẹ́ gan gidi ni àwọn àtún ríra one on one fún ìgbà àkọ́kọ́ a rẹ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán gan lórí social media títí lọ bẹ́ẹ̀ àníkà mọ̀ ń ṣe dáadáa iṣẹ́ ń fọ́ ni iṣẹ́ ń wá ẹni mi 07047000911 tàbí 08121171911 Abíọ́dún Daniel Ogunjọbí Alfa o ṣinọ́mà ti ṣinọ́mà ẹ máa bọ̀ lórí péèjì wa ní facebook lọ́run Crest 91.1 FM kọ́má Ìbàdàn Crest 91.1 FM kọ́má Ìbàdàn kẹwàá rí ojú àlejò mi ń bẹ̀ live and direct.
ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti ń gbọ́ instrumental yìí àlejò mi ti dénú. àwọn nǹkan tí Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n papọ̀ sínú wáyà tẹ́ ẹ̀ ń gbọ́ yóò kí gan. àwọn ọmọ CCC ló lè yé hallelujah o kò ní bàjẹ́. ó yá Wílò gbé wa débẹ̀ àgbáwo káàfàtà Wílò ló ṣe bíìtì náà wọ́n ti tanná sójú àlejò mi láìvà. Wílò ń ṣe nọ́mà gan lẹ́gbọ̀n àgbà níṣẹ́. kò sáàyè fún fàárà ọkùnrin làlejò tí a lónìí ìjẹjọ náà ọkùnrin náà ni àmọ́ tí ìjẹjọ hip hop ló ń kọ́ tí ní wọ́n ń kọ́ kí náà ń kọ́ wọ́n sùn yálà ọdẹ ni àbí wọ́n ń kéwì àbí wọ́n ń kọ fújì ni ẹ máa wò gojú ẹlẹ́gbọ̀n àgbà. ìyàtọ̀ ń bẹ láàrin ìgò àti glasses àti gọ́bù àti awò ojú o ìgò glasses gọ́bù àti awò ojú mẹ́rin ó yàtọ̀ o. iye tó máa ń tà ní mákẹ́ẹ̀tì ló máa sọ kàtígórì tó máa tò sí àmọ́ ìgò ló ń ṣáájú glasses tẹ̀lé gọ́bù tẹ̀lé àti awò ojú. ẹ̀yà fìyẹn lẹ̀ fún tòní. ajẹ́mọ̀ láǹfààní àti mọ̀ sí ojú ògbó sílẹ̀kùn tán máìkì fàlejò mi kájọ mọ̀ ń fó. ẹ wá ń fi voice yẹn káwọn èèyàn kan lè mọ̀ pé ẹ̀yin gangan lè wà lápá àbíní àyìn. ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ ó jòṣó lọ ó jájẹ lọ ó jòrìṣà lọ jù bẹ́ẹ̀ lọ ìṣòro tó níyẹn tó wúwo bí irin ìdààmú tó níyẹn tó ń bá ọlọ́kàn jẹ́ mo fẹ́ kó yá mọ̀ wípé bàbá jù bẹ́ẹ̀ lọ kò mọ̀ bẹ́ẹ̀. ẹ imagine voice yẹn traffic wá hold wọn down ọlọ́run àtúwọ́sẹ̀ o ohun tó yẹ káàtijọ́ mọ̀ ń kópa láti aago 3:00 ọlọ́run ọba mi ẹ mọ̀ ń gbọ́ orin ẹ mọ̀ ń gbọ́ voice àwọn nǹkan mọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá ń bínú gan ẹ máa kọ́ káàmù díẹ̀ ẹ mọ̀ pé láàrin pé ebi ń pààyàn àbí èèyàn bínú tó máa kọ́ múná dé Nàìjíríà ara yẹn á kọ́ balẹ̀ díẹ̀ ọlọ́run mọ̀ jẹ́ á dààmú ẹ bá ń dá ọkọ̀ yín fáwọn tó ń gbọ́ wa sà. orúkọ mi ni Tósìn Ẹyinjú tí àwọn ènìyàn ń pè ní Mr. Jubẹ́ẹ̀lọ. Mr. Jubẹ́ẹ̀lọ. bẹ́ẹ̀ ni sà. bọ̀dá Tósìn Ẹyinjú. Mr. Jubẹ́ẹ̀lọ. ó ti tán. ibo lẹ ti ṣẹ̀ wá o ìpínlẹ̀ wo lẹ́yìn ọmọ ìlú wo lẹ́yìn àbọ̀rùn lẹ ti wá. tó ọmọ Òṣogbo ni mí ní ìlú Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n Ìbàdàn láti bí mi Ìbàdàn ni mo dàgbà sí Ìbàdàn ni mo ti ṣe gbogbo nǹkan Ìbàdàn ni. a lè sọ pé ọmọ Ìbàdàn nìyí náà. mi ò mind. ṣùgbọ́n ẹ máa ń lọ lílẹ̀ kọ̀ọ̀kan tá a fẹ́ sọdún. bóyá tí n bá lọ play ṣá bóyá tí n bá lọ show nìyí. àwọn oníbàdàn gangan lẹ wà. Ìbàdàn la wà. ẹ ti ń jẹ owó Ìbàdàn. Ọlọ́run ni. ẹ ti ń jata Ìbàdàn. Ọlọ́run ni. ẹ ti ń jẹ ká Ìbàdàn. Ọlọ́run ni. ó ti tán. bó o lẹ ṣe bẹ̀rẹ̀ Mr. Jubẹ́ẹ̀lọ. mo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí as instrumentalist mo kọ́kọ́ play gangan fún bí àwọn ọdún yóò fẹ́ close to 10 to 12 years. lẹ ti máa ń lu gángan. kọ́kọ́ fi play gangan. ẹ ti ya tó bí ìlú gángan mélòó. màá ti ya tó ìlú gángan àwọ̀ ti gángan láti ya tó bí abi tí ó ṣe kàṣà. tẹ ti ya ìyẹn túmọ̀ sí pé ó ti yé mi ìyẹn túmọ̀ sí pé professional lẹ́yìn tí mò ń bá sọ nípa ìlú. àdúpẹ́. ìlú lẹ fi bẹ̀rẹ̀. ìlú ni. nígbà tẹ kó lórí ìlú ńkọ́. àwa mò ń kọrin náà nígbà tí mò ń lùlù yẹn náà bọ̀ ìlú yẹn ni mo gbé sójú jù torí yẹn ó tètè mówó wá. ìlú mówó wá. ó tètè mówó wá ńgbà yẹn so kò tí ì sí acceptability nínú orin nígbà yẹn dáadáa so torí yẹn bá wá a máa gbà sí i mọ̀ pé orin yẹn náà wà bọ̀ ìlú yẹn òun wá steady. ìlú yẹn ṣú ọ̀gá. so ìgbà tí Ọlọ́run wá tàn mọ́lẹ̀ nígbà náà kò kà ó yá ìlú wa ló jókòó àwa mú sí orin yẹn. ìlú jókòó orin máa bọ̀ ìbà. ọdún wo lẹ bẹ̀rẹ̀ sí ń lu ìlú yẹn. ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n minus ẹ̀ kúrò kí n kọ́ 20 years minus ẹ ṣe mo lè rántí báyìí. ó ti pẹ́. ìrìnàjò 20 ọdún ni. ìrìnàjò 20 ọdún ni ẹ kọ́ bẹ̀rẹ̀ látòrí ìlú lílù wẹ́rẹ́. wá di full time olórin. ẹ máa ń lùlù ní church náà abẹ́ ń lùlù lẹ́yìn olórin gbà náà. àyìn lẹ́rìn olórin ìlú ní church ìlú lẹ́nìwé ìlú ìbò. bí ìgbéga ti sọ pé ẹ wà play fele kẹwàá rí highest builder tó wẹ̀ àwọn ìṣe bẹ́ẹ̀ o àwọn ìṣe bẹ́ẹ̀ o àwọn ìṣe bẹ́ẹ̀ o. ok ẹni tó bá ti pè yín lẹ́lọ́ lùlù fún. correct. àgbà ìlú lẹ́lù débi orin gangan ní sànsàn. na so. ó dà wọ́n bọ̀. ṣé
inú ìlú tẹ́ ẹ̀ ń lù ló ń fún yín ní inspiration orin àbí talent tó kọ́ yín níṣẹ́ orin gan ní pàtó. mi ò kọ́ ṣe orin lọ́dọ̀ ẹnì kankan. Ọlọ́run ló fún yín. mi ò kọ́ ṣe, mo ti ń kọrin yẹn láti kékeré. Because ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ ni, àsọtẹ́lẹ̀ tó ti wà ńlẹ̀ ni. Mo kàn bára mi nínú ẹ̀ ni. Mo gbà látara bàbá, mo gbà látara ìyá. Bàbá ń kọrin jáde lẹ́nu, ìyá ń compose, ń kọ sílẹ̀. Àwa jọ méjèèjì pọ̀, àwa bá wọn lò. Mọ́mì yín ń compose orin. Àwọn ń compose, àwọn ń kọ sílẹ̀. Fáwọn ti ṣèwé orin jáde. Àmọ́ wọn ò ṣàwo orin tiwọn. Àwọn ń kọrin, wọn kàn máa ń kọ ni. Ẹ̀yin kàn palẹ̀ ìwé orin mọ́mì màtíjà ẹ papọ̀ ẹ bá já pàǹtí lè bọ́ sí gbòòrò ayé ṣẹ̀sìn fún ọ ní return tó di èní. Àdúpẹ́. Ọ̀tọ̀ ni pé ọmọ ń fún àwọn òbí rẹ̀ lówó ẹ gbọ́, ọ̀tọ̀ ni pé mọ́mì ẹ̀yin lẹ́ni orin yẹn gbà òye báyìí ni. Mi ò ní mo jí orin wọn kọ. Mo kàn mo kì í jí orin wọn kọ, mo ò ta orin fún mi. Mo kàn mú lára ẹ̀bùn ìkọ orin sílẹ̀ tí wọ́n ní. Àmọ́ tó bá tún bẹ́ yá pé mọ́mí ẹ̀dá kún bó la ṣe ń ṣe kínní ẹ̀ tó ń lọ gbàmọ̀ràn ń bẹ̀. Ẹ gbàmọ̀ràn ọ̀fẹ́ tó ní sanwó Ọlọ́run wà ó kù yóò kọ́ Ọlọ́run. Ẹ máa ń wo background wọn, ẹ máa ń wo ìbáṣepọ̀ láàrin dádì àti mọ́mí wọn. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ ní gẹ́fẹ̀ ẹ máa wo ẹni tẹ́jọ́ tó papọ̀. Èyí kàn sí pé ẹ máa sunkún TikTok àbí náà kínní kànùkàn. Ẹ wá wo bó ti wá ran ayé ọmọ lọ́wọ́ nísìnyí. Tọ́ mọ́mì máa ń compose orin dáàdi ń kọ́ lẹ́nu jáde ẹ̀yin papọ̀ ẹ̀yin sọ́dọ̀ dídí ẹgbẹ́ rántí yín. Agbẹ́sí gbòòrò ayé. Àwọn sukùl wo lẹ gbà kọjá. A lórí ọ̀fẹ́ àti lọ sí primary school ní Ìbàdàn, IMG primary school. A lọ sí Nostrum primary school kan wọ́n ń pè ní Royal Masses Infant and primary school. A lórí ọ̀fẹ́ àti lọ sí secondary school. A dẹ̀ lórí ọ̀fẹ́ àti lọ sí institution láti lọ kọ́ nípa kọ̀ǹpútà. Ìmọ̀ nípa kọ̀mpútà why tẹ̀ lọ ṣe music. Èmi ò really rò pé ṣé orin yẹn máa di tó di. Expect ẹ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé gbà yẹn akẹ́ṣẹ́ àwọn pé alẹ́bùn kì í ṣá lọ ẹ̀bùn tèmi ni àti ẹ̀ bá rò pé a fẹ́ sọ́dọ̀ monetization aspect of it ò sínú wa. Ṣùgbọ́n nísìnyí. Ó yọ lọ. Díyàn ti lè kọ́ débi kan tó ti yọ ọkọ̀ gbẹ̀ngbẹ̀ fún lè ṣe epo wọn gan nísìnyí wọ́n tó ń tan AC 247 àdúgbẹ́ fọlọ́run. Àwọn olórin máa ń ní ọdún máa ń ní àkókò tán gbé first track àbí first album jáde. Ọdún wo lẹ kọ́kọ́ gbé track yín àkọ́kọ́ àbí album yín àkọ́kọ́ jáde. 2008/9 8 la record 9 la gbé jáde. Wáyé tó pẹ́ tó yẹn sá. Ṣé ta fi kó gbé jáde àbí. Ìlàkọjá ni. Àti ṣe album yẹn tán ojú rí tó album ta record fún bí 6 to 7 months la fi ṣe nígbà yẹn. Kẹ́ ẹ tó gbé jáde. Ìgbà tá a máa ṣe tán bí iṣẹ́ ṣe dọ̀fẹ́ lórí system nìyẹn. Wọn ò rí mọ́. Wọ́rọ̀ ń dún lórí highlife ń dún lórí reggae. Gbogbo wa kọlura wọn. Ó wá di. Is a deep story sir. A lè kà yẹn kún ara àwọn ìpèníjà yẹn challenges ní lójú ọ̀nà. Bẹ́ẹ̀ni. 208-209 lẹ́gbẹ́ album àkọ́kọ́ jáde. Kí lorúkọ ẹ̀ gbà náà. Gbọ̀nàrà. Kí ló bí Gbọ̀nàrà. Mo fi ń tọrọ lọ́wọ́ Ọlọ́run gbà yẹn ni pé kọ́lọ́run take a mistrust way kó fi mú mi já gbangba. Ìgbà yẹn mo ti mú sí orin yẹn mo á sọ fún ọ pé kí Ọlọ́run gba ọ̀nà àrà kó fi dá mi lóhùn kó fi ṣe nǹkan tí mò ń fẹ́. Ìyẹn ni album àkọ́kọ́. nítorí album àkọ́kọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́. La ṣe Dansaki. Ọdún wo nìyẹn jáde. Ó jáde ní 2015. Okay. That would be 6 years after the first album was released. Ìyẹn jáde ní tiẹ̀. 2015. Tẹ gbé yẹn jáde properly. Wọ́rọ̀ ò kọlu alẹ́ fún gbà náà. Iṣẹ́ ti yàtọ̀ ń gbà. Gbogbo ẹ ó ti tán ó ti tán. Jù bẹ́ẹ̀ lọ yìí yóò ní nǹkan kan tó bí jù bẹ́ẹ̀ lọ àbí. Bẹ́ẹ̀ni. Ẹ sọ fún wa. Nígbà tá a ṣe first record ńgbà yẹn ó ní ọba kan nílẹ̀ Yorùbá tí a da orí orin yẹn kọ nírò ènìyàn pé ká lè bá a rí owó torí ayẹ́fẹ́ làwọn a máa sòótọ́. Ó ti yé mi. Wọ́n wá fún wa ní list àwọn tá a máa kì nígbà yẹn wọ́n pọ̀ gan wọ́n lé ní 40 or 50. Wọ́n wá ń sọ fún mi ọba yẹn wá ń sọ fún mi pé tí n bá ti record ẹ̀ tán kí n mú orin yẹn wá káwọn gbọ́ pé táwọn bá ti gbọ́ àwọn máa ṣe sọ pé you can go ahead pé tí n bá fẹ́ káwọn wá lọ́jọ́ launching. So I record mo wá discover pé orin yẹn kò ń ṣe fún ògo Ọlọ́run mọ́ ó sì ń jẹ́ fún ògo ènìyàn láti rí owó. So ìgbà tí iṣẹ́ yẹn laná ìgbà tí mo wá wà nù kúbíkù tá a wá fẹ́ wọ orin mi tá a máa kọ nǹkan tí mo rí tí mo dẹ̀ gbọ́ ni pé mò ń fi Ọlọ́run sọ pé mò ń gbé àwọn sẹ́gbẹ̀ẹ́ ọba inú ayé wípé àwọn ju bẹ́ẹ̀ lọ pé kí lẹni yẹn fẹ́ fún mi tọ́lọ́run lè fún mi tó bí ju bẹ́ẹ̀ lọ mo wá fi kọrin pé ó ju bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ ju bẹ́ẹ̀ ó jòṣó lọ ó jájẹ lọ ó jòrìṣà lọ ó ju babaláwo lọ
ó jọba nú ayé lọ jù bẹ́ẹ̀ lọ n tó bí orin yẹn àtìgbà yẹn làwọn yẹn ti ń pè mí ní Mr. jù bẹ́ẹ̀ lọ. ó ti tán láti gbà náà títí di àsìkò yìí kò ní bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ first album ló ń bá jáde ní tiẹ̀. bẹ́ẹ̀ni ló bá jáde àtìgbà yẹn náà ti tẹ̀ mọ́ tá a bá ti kọrin a bá kọrin 2 hours pásítọ̀ yóò ní o tí kan tí mo fẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ yẹn ni kókó. ìjọ wo lẹ ń lọ sà. ọmọ ìjọ mímọ́ ni mí. ìjọ Celestial. bẹ́ẹ̀ni sà. bí ẹni wá yín tì. ẹ ti gbọ́ ìrìn àjò wọn wẹ́rẹ́dìwẹ́rẹ́ ojú ń rí nílé ayé o ẹni pé ńgbà tá a gbàlejò ẹ̀gbọ́n mi Willow lórí ètò yìí táwọn ń kọrin hip hop àwọn fi fújì bẹ̀rẹ̀ ni wọ́n wá migrate sórí hip hop wọ́n wá jẹ́ ká mọ̀ wípé àwọn òbí wọn gan fọwọ́ sí orin. ẹ tún wo ìrìn àjò ẹ̀gbọ́n mi Mr. Jubelo tí ẹ̀ ń gbọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí 07047000091 ní ojú òpó tẹ́fi béèrè kan tàbó mi lọ́wọ́ wọn. àti ìbẹ̀rẹ̀ interview àjọ parí ètò ni o ó kù bí ìṣẹ́jú 21 báyìí tá a lò lórí ètò yìí àjọ palẹ̀mọ́ ni àjọ mọ́ kó túrúmẹ́ǹtì lọ́lé olómìnira olómìnira spíkà náà olú spíkà ẹ̀gbọ́n tí ń wò mí náà àwọn náà gbé kọ́ọ̀dù dání tàbí àwáyá gìtá àjọ mọ́ lọ́lé. ẹ tún lè gbìyànjú 08121171911 ẹja bọ́ sójú iṣẹ́ gan ní sàn-án-sàn ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn akẹgbẹ́ yín àwọn kọ̀líìgì yín báwo ló ṣe táìtì sí. mo láwọn tí mò ń bá ṣe mo ní àwọn tí mò ń bá ṣe ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí gbogbo ènìyàn tèmi bá dòrí afẹ́fẹ́ mi kì í parọ́ mo ní àwọn tí a jọ ń ṣe ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí gbogbo ènìyàn fún gbogbo ẹni tó bá rẹ́dì láti bá mi ṣe màá bá wọn ṣe ẹni tí ò bá mi ṣe mi ní bá ṣe. èmi máa wọn tèmi àwọn tèmi mọ̀ mi èmi máa wọn tèmi àwọn tèmi mọ̀ mi o Jésù gan dá wọn tiẹ̀ mọ̀ ó máa wọn tí kì í ṣe tiẹ̀. ó ti tán. ní ọdún 2017 ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò pé àwa náà á sọ̀rọ̀ káàkiri Ọ̀ṣun láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wa ńgbà náà iṣẹ́ gbé wa dé ìpínlẹ̀ Ondo lọ́hùn ó wá ní ètò kan tá a mọ̀ ń ṣe ńgbà náà èmi àti ọ̀gá mi ẹ̀gbọ́n mi ńlá Ọlákúnlé Fásùgbà Mr. Jubelo tẹ̀ ń gbọ́ òun wọn yìí àwọn ni ẹ dákun ẹ bá wa ṣe kinní sórin yìí intro music ńgbà náà wọ́n sì ṣe wọ́n fi sọwọ́ sí wa orin náà ń bẹ nù àká ń bẹ lórí flash mi ń bẹ ń lé di àsìkò yìí àrímọ́sí orin fún mi wọ́n fi ránṣẹ́ nírètí wípé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní àwa náà àjọ wúlò fúnra wa náà ni 2017 sí 2023 ẹja yọkò nù ara wọn èlé ló kù àtúnwá láǹfààní àti pàdé ní ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí bákan náà fún ìgbà àkọ́kọ́ tá a ríra rí lójúkojú àmọ́ a máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà ṣé lórí Facebook ní afọ́lò ara wa lórí Instagram àjọ fọ́lò WhatsApp àjọ máa ń fò gan-an àmọ́ bí iṣẹ́ bá ṣe gbé èèyàn lọ sí náà ní máa ń jẹ́ kí okùn sísọ̀ déédéé kó dínkù àwa wà ń bà àtúnjọba pàdé ègé ẹja mọ̀ ṣe dáadáa wọ́n já mọ̀ wípé àwọn láwọn táwọn jọ ń ṣe bẹ́ẹ̀ àwọn nífẹ̀ẹ́ gbogbo èèyàn. mo ti sọ lórí ètò rí pé olórin àti agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn àwa broadcasters àdàbí Táyé àti Kẹ́hìndé ni tá a gbọ́dọ̀ fira wa lẹ̀ ni àwa ń bẹ àwa tí ẹ̀yin tí ẹ jẹ́ olórin yálà ẹ̀ṣẹ̀ ń bọ̀ ní abẹ́ ti gòkè ẹ ti dìde ẹ máa rántí àwọn tó jẹ́ pé wọ́n máa ń play fọ́nrán yín ní gbogbo ìgbà kẹmọ́ ọ̀nà tó torí pé a padà pàdé lókè bọ́lọ̀ ti ń bẹ̀ tẹ́mi ẹ̀ wá ó jù bẹ́ẹ̀ lọ lóòótọ́. ẹjú oṣó ẹjú òrìṣà ẹjú ayé lọ ẹjú oṣó ẹjú ènìyàn ẹjú ajẹ́ lọ ẹjú babaláwo lọ ẹjú gbogbo òrìṣà ayé lọ ẹjú ọba ayé lọ ẹjú gbogbo ènìyàn inú ayé lọ ẹjú oṣó ẹjú ènìyàn ẹjú ajẹ́ lọ ẹjú oṣó. ẹ máa gbọ́ voice bó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́. ẹjú ayé lọ. wọ́n já mọ̀ pé ọmọ Òṣogbo ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn Òṣogbo òròkè àzálà àmọ́ Ìbàdàn wọ́n ti adopt wọn finally. wọ́n ti já tajégbó jíyọ̀ Ìbàdàn jẹ́wọ́ Ìbàdàn.
owó Ìbàdàn náà fi ń sọwọ́ sóṣogbo Òṣogbo gan òbínú mọ́ pé jókòó síbẹ̀ mọ́ fún alówó ń bí káàmọ́ gbàdì tán wọ́n já tíkẹ́ẹ̀tì kó wọ́n ló bẹ́ẹ̀. bọ́lọ̀ tí ń bẹ tẹ́mi ẹ̀ wà. ojú bẹ́ẹ̀ lọ. a mọ̀ fi abala yìí lórí ètò ìfimọ̀ ṣe àfihàn àwọn olórin tán lẹ́bùn ni o. kódà ẹ̀ bá àti ga kẹ́ ẹ ti débẹ̀ kẹ́ ẹ ti dókè ẹ wá sórí ètò àgbẹ̀kọ́ mú yín. bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń bọ̀ bákan náà àyè wà fún yín àyè sílẹ̀ fún yín. ojú sọ́lá ó jàjẹ́ lọ ojú òrìṣà lọ. ẹ máa gbọ́ bíìtì inú orin. ó jàjẹ́ lọ ojú òrìṣà lọ. eléyìí tán ni àwọn múdé kínní wọn ò rí mọ́ lánàá bíìtì ẹ̀ gan kò lè kí tó lè ọlọ́run ọba. ojú bẹ́ẹ̀ lọ. àwọn tán pákéjì string sínú kínní iṣẹ́ ńlá náà ṣe o. ẹ máa gbọ́ music pẹ̀lú headset gbẹ̀ngbẹ̀ ńlá kìí ṣe àwọn olókùn tẹ́lẹ̀tì bíi pàlítù ọjọ́ òun. ẹ lè gbọ́ yóò kilẹ̀ falafala ẹ lè mọ̀ pé àyìn tó sórin iṣẹ́ ló ṣe. ẹ máa kàn máa gbọ́ pẹ̀lú sáínà fún nǹkan sáájú mọ̀ọ́dún sákàrà òru sá ó ti yé yín báwọn. lójú bẹ́ẹ̀ lọ. lójú bẹ́ẹ̀ lọ. ẹ kú kalẹ̀ sà Mr. jù bẹ́ẹ̀ lọ mi ò ní wá yín tì. yes sir. tọ́ àwo orin kejì lẹ́gbẹ́ jáde ní ọdún wo. ní 215. lẹ́yìn náà ńkọ́. a padà ṣe àwo ní 216. lẹ́yìn náà ńkọ́. a ṣe His Majesty. lẹ́yìn náà ńkọ́. a ṣẹ̀fẹ̀ kó mi jáde báyìí. mi ò ní wá yín tì. ẹ tí mo gbọ́ fẹ́ẹ̀sì obìnrin náà. ẹjọ́ táyé pẹ́yìn lọ Jèhófà ẹjọ́ táyé pẹ́yìn lọ. Fẹ́mi Martins akọrin ọba lẹ́kìtì lọ́hùn mi ò ní wá yín tì ẹlẹ́gbọ̀n àgbà. ẹ tóbi jù náà ẹ fẹ́ kó mi jáde báyìí. ní oṣù táwa ẹ̀ náà ni. ibi káwọn ti sọ tájú ẹ̀. tẹ bá fẹ́ ká sọ tí àbá ti ní gba penalty níbi táwa ẹ̀. ẹ má wọrí insurance producer mi cover. unto you ni a pè àkọlé ẹ̀. unto you sí ọ. sí ọlọ́run mi. sí ọ. ọlọ́run mi òun wọ́n ló ní o. sí ọ gbogbo ẹ̀ fún ọ. gbogbo ẹ̀ pátápátá fún ọ. fún ọ ni. olóńbọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ báyìí. yóò jáde ní July 9. July 9 ó ti wọlé tán. ó ti dé tán. ọjọ́ ìsinmi Sunday tó ń bọ̀ ni. òní ó jáde. tíráàkì ẹ̀ á fi pamọ́ òun lá lòun sátidé ó kọ̀la àbí bẹ́ẹ̀ kọ́ a fi ṣe àìsùn ọjọ́ kó mọ́. àtìgbà tí ẹ ti ń bọ̀ lẹ́nu iṣẹ́ orin ẹ ti jẹ́ ká mọ̀ wípé ẹ ṣe àwọn orin àkọ́kọ́ ó ṣe báyìí báyìí a lè kà yẹn kún ara àwọn ìpèníjà yín àti àwọn ìpèníjà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀nà yín ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. ìpèníjà pọ̀ ó pọ̀ wọ́n ní báwo rẹ ni bá la ọ̀la kí yá. bẹ́ẹ̀ni. ìpèníjà àkọ́kọ́ nìyẹn àdáfà àdásọ̀ àdáṣe àdágbé nígbà tó bá wẹ̀yìn tẹ́ pé lẹ́yìn Ọlọ́run ara ẹ̀ ló kù tó rí. bẹ́ẹ̀ni. mo dẹ̀ máa ń sọ tọ́lọ́run bá fẹ́ dààmú olórin ni kó má fún láwọn band boys tó dáa tó bá fẹ́ mọ̀ pé òun ò ní call tó bá fẹ́ rí rẹ̀ wíwà tó yẹ pé òun ń ṣeré ọwọ́ kó wẹ̀yìn ẹ̀ kó má láwọn band boys tó dáa ṣùgbọ́n mo dúpẹ́ fún àwọn tí Ọlọ́run yàn tì mí gbogbo ẹni mo lè fi sọ pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ṣe orin gbogbo àwọn tó ń play fún mi náà ló ṣì ń play fún mi. di àsìkò yìí. àmọ́ wọ́n ń lé sí i. wọ́n ń lé sí i ṣùgbọ́n mi ò sọ pé kíní kan ti play nítorí pé ó play fún mi rí kò yà sí Nàìjíríà ni. Ọlọ́run ọba o. inú mi dùn fún yẹn Ọlọ́run fún wa lọ́gbọ́n àtòrí ọ̀fẹ́ tá a fi ń tolerate tara tolerance lásán ni. Tolerance lásán ni. ìpèníjà kejì tí mo tún rí pé ó tún ṣe díẹ̀ ni acceptability tí èèyàn bá ń kọrin tí àṣà tí máa ń sọ àwọn tó jẹ́ legend yẹn tí èèyàn bá kọrin dé level kan tó fi sọ pé fún wa lórin lágbájá orin lágbájá ni kó fún wa ẹ jẹ́ ká kí káyìn. so ìgbà tí ò tí ì ṣe acceptability yẹn ń gbà yẹn àwọn fans tó ń pè wá wọ́n fẹ́ bend wa sí ní táwọn fẹ́ wọn ò fẹ́ gba nǹkan táwa gangan gbé dání. so challenges gidi ni but mo ní determination pé mi ò ní ṣe bẹ́ẹ̀ nítorí one stage di tí ẹnìkan fẹ́ náà ní kí n fóun ní kinní kan báyìí kí n fóun nítorí ẹni kí n kọ yẹn ó lòdì sí nǹkan tèmi ń kọ bó ní tí mi bá ti kọ́ pé òun ò ní náwó torí pé mo mọ nǹkan tí mo gbà mo dẹ̀ dúró mo ní mi ní kọ́ bóyá kó má ná owó yẹn bóyá kó lọ pe ẹni yẹn kó kọ́ fún kó dẹ̀ ná fún ṣùgbọ́n ẹni tẹ́ ẹ pé yìí tí mo mọ̀ nǹkan tí mò ń kọ́ náà ṣùgbọ́n a dúpẹ́ lẹ́nìí àti ní orí ọ̀fẹ́ pé tí fans ó sọ pé láàrin 30 minutes ẹlòmíì tí ẹ máa ní má play beat kankan mo kàn fẹ́ máa gbórin ẹ ní acapella kan máa kọ́ so àdẹ̀tí bá dé a lè kọ orin láàrin 2-3 hours táàdẹ̀ ni mo ní olórin mọ́. acapella tí ó mọ̀ lọ tí ó jẹ́ orin tí ń nù kan Ọlọ́run ọba o. ó bá dá ẹ lójú bàbá kápá ṣòro rẹ
èèyàn máa ń lọ́gàá èèyàn máa ń ní aṣáájú tá lọ́gàá yín ta ni role model yín nídìí iṣẹ́ orin. ọ̀gá mi pọ̀ o. ok. ṣùgbọ́n tí àwọn èèyàn tó ń wà wọ́n máa mọ̀ pé mo ti mọ nǹkan tí mo fẹ́ sọ. ó yé mi. ṣùgbọ́n ọ̀gá mi pọ̀. ok. ṣùgbọ́n tó bá ní kí n kàn mú ẹnìkan kí n díjú àwọn àmọ́ Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ̀múlà Caster. bẹ́ẹ̀ gangan mo ń lọ Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Fẹ̀múlà Caster gangan lọ́gàá yín. ọ̀gá mi ni wọ́n. role model náà bákan náà. role model ni wọ́n. bó o lẹ ṣe tán a gbọ́ pé a gbà pé Ọ̀ṣun lẹ́yìn méjèèjì Ìjẹ̀ṣà làwọn Òṣogbo lẹ́yìn torí ẹ̀gbọ́n tiwa làwọn jẹ́. La Caster Ọ̀túnba tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọ̀gá mi bàbá mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n. ó ti tán. gbogbo ẹni tẹ́ bá jọ ń jẹ nínú àwo kan náà tí ò dẹ̀ lé ẹ lọ́wọ́ mú tó fẹ́ kí ìwọ náà kó ń jẹ́ pọ̀ sí iwájú ẹ̀ bàbá èèyàn ni torí ó ń fún ẹ lóúnjẹ ẹni tó bá dẹ̀ ń fún yàn lóúnjẹ kọjá ẹ̀gbọ́n èèyàn ó kọjá ọ̀gá bàbá ni. ó ti wà lójú ọ̀nà yẹn káwa tó débẹ̀ ó ti ń jẹun nígbà táwa náà dẹ̀ túmọ̀ kò sọ pé máa jẹ́ ó ti ní ó yá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo fi sọ pé bàbá ni mẹ́ńtọ̀ ni. La Caster ni mẹ́ńtọ̀ yín òun lẹ́rìí pé ẹni ó fẹ́ kí n ga ọdún kèlóore tẹ́ ẹ ti jọ ń bọ̀. Oya yóò ti lé ní 10 years. Tẹ́ ẹ ti jọ ń bọ̀. bó o lè ṣe pàdé. ẹnìkan ló ṣokùnfà bá ṣe pàdé pírẹsẹ́ńtà lẹ́ni yẹn náà. ok. òun ló ṣokùnfà tá a ṣe pàdé. ẹ dáwọ́ kọ wọn. ọmọdé ọ̀run. àwọn náà link yín papọ̀ mọ́ La Caster. bẹ́ẹ̀ni ok. Táyọ̀ ọmọdé ọ̀run. òun ló jẹ́ ká mọ́ra nígbà yẹn ìgbà yẹn a tún jọ ṣe àwo jáde àwo yẹn la pè ní His Majesty ní 2016. ó ti tán. ká dẹ̀ má parọ́ ká má jalè téèyàn bá wà ní báà kẹta tẹ́lẹ̀ nígbà tí a ṣe rẹ́kọ̀dù yẹn. níbi àkàsọ̀ bíi grade. mo bọ́ sí àkàsọ̀ keje torí ẹni tí ó ti ń fi kọ́bọ̀ lọ́wà tẹ́lẹ̀ ó ti fi kún torí pé wọ́n ní ìrìmọ́ ni ó máa ń wúlò ń gbà mí. bẹ́ẹ̀ni. ẹni téèyàn bá dẹ̀ ń ṣe ó máa ń dètà mí béèyàn ó ṣe ga láyé tó. so àwọn tó nígbà tí mo release rẹ́kọ̀dù yẹn tí La Caster sì fi ara jìn fún iṣẹ́ yẹn àwọn náà kó ipa wọn àwọn ẹ̀ka ọ̀bọ yìí rẹ̀ pé mi ò gbọ́dọ̀ kọ́yàn La Caster kiri. ẹ̀yẹ́ ń fi kún tẹ̀sán pa La Caster mò ń bọ̀. ẹgbẹgbẹ̀rún èèyàn náà ń gbọ́ wa lọ́wọ́ yìí bẹ́ẹ̀ bá gbọ́ wa tán ẹ̀ tún láǹfààní àti mọ̀ wò lórí péèjì wa ní Facebook lọ́run láwòtúnwò. ọlọ́run ọba mi rí mi ọlọ́run jọ mímọ́ rí mi kì í ṣe tí a sọ́dún nípa Fẹ̀mú La Caster ẹ̀gbọ́n wa gidi gan ni o àmọ́ àì fi bẹ́ẹ̀ ríra ẹ̀kọ́ kan la máa ń fi bẹ́ẹ̀ ríra. àwọn ẹni tí ń fẹ́ káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn kó ga ni Fẹ̀mú La Caster èmi yìí so lórin o sọ̀ọ̀sọ̀ lèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àmọ́ níwọ̀nba àwọn ìgbà péréte tá a jọ rìn díẹ̀ Fẹ̀mú La Caster èèyàn ńlá ni ẹni náà mọ̀ rí pé àwọn máa jìnnà sí mi gan brọ́dà mi. àdúgbò fọlọ́run ká mọ̀ ṣe dáadáa ló tọ́ torí èní kọ́ torí ọ̀la torí àwọn ọmọ tá a bá bí náà wọ́n mọ̀ jẹ́sẹ́ tá a bá ṣe ilẹ̀ wọn yálà ó dáa ni àbí ò dáa. a ti sọ ìpèníjà fún wa àti gbọ́ àti mọ̀ ọjọ́ wo wà nínú yín dùn jù nídìí iṣẹ́ orin. ọjọ́ tí inú mi dùn jù pọ̀ o ọjọ́ tí mo kọrin gba visa inú mi dùn ọjọ́ tí mo dẹni tó ń lo mọ́tò nídìí iṣẹ́ orin inú mi dùn because náà máa ní iṣẹ́ o mo fẹ́ ṣe mi ò tiẹ̀ rí o mò ń rò pé kí n jẹ́ bóyá lecturer kí ẹ máa kọ́yàn tàbí kí n jẹ́ doctor so ìgbà táwọn méètì mi gan padà rí pé orin because so ìgbà tí wọ́n pa ṣé n tí wọ́n ń fìwé ṣé mi lè ṣe nínú iṣẹ́ orin ni ọlọ́run dẹ̀rùn pé mo lè ṣe tó bá ti lè dúró tó bá ti lè follow guideline tí mo fún ẹ ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń set so ó jẹ́ inú mi dùn ọjọ́ tí inú mi tún dùn jù ní ọjọ́ tí mo lọ sí àdúgbò kan ní Ogun State tèmi ò dẹ̀ débẹ̀ mi ì dádúgbò yẹn rí mo wá Sunday wá bá mi ní àdúgbò yẹn so I was on my way going to church ara ilé tèmi ń gbé lọ́dọ̀ ẹ̀ kí n máa bá tèmi lọ praise worship tí mò ń gbọ́ ni ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ. ìyẹn orin yín. ìrìn orin mi inú mi dùn wíwà tẹ́ pé wọ́n ń play ẹ̀ labroad bí àtẹ́ pé àwọn áńgẹ́lì ló ń kọ́ wípé so mi ò tí ì débí ṣùgbọ́n orin mi ti débí. ìgbà tí mo lọ sí church tí mo dé mo á bẹ̀rẹ̀ sí ní wádìí pé ta ló kọ́ ni mo fẹ́ràn pé bóyá ẹnìkan tiẹ̀ tún ti kọ́ ni pé ta ló kọ́ wọ́n á sọ pé àǹtí òun ni ó lọ sí school ni ó wá download ẹ̀ wá lórí fóònù kí ni ṣáà sọ story mi ṣáà ẹ jẹ́ kí n wá gbé dàbí kan rí Mr. Jubelo _ Jubelo track ó fún mi ní ayọ̀ ọkàn. nígbà náà fún mi ní ayọ̀ ọkàn. ó ti tán kò ní bàjẹ́. àti gbọ́ wájú àti gbẹ̀yìn. kí lorúkọ báǹdì yín sà. Jubelo gospel band.
jù bẹ́ẹ̀ lọ gospel band. kò jù bẹ́ẹ̀ lọ náà kò jù báyẹn lọ. ó ti tán àwọn ní báǹdì yín bó o lẹ ṣe máa ń ṣe ẹ ti jámọ̀ yìí pé àgbọ́yé wà bẹ́ẹ̀ ni bó o lẹ ṣe máa ń ṣe tí ò sí fàǹfà tí ò sí. kò sí bá a ṣe fẹ́ ṣe tí ò ní sí fàǹfà máa ranjú mọ́ra wa máa parí ẹ̀ náà ni. irú G-Trist mi tó wà nù kulu pẹ̀lú wa àti ranjú mọ́ra wa darí bíi 2 weeks ago. àwọn gan ojúmọ́ mi ní mo ṣe ń wọ̀ lọ́kàn yìí. àti ranjú mọ́ra wa a máa ranjú mọ́ra wa dáadáa a máa ranjú dáadáa bọ́lọ́run máa ń jẹ́ kárí parí kò ní ṣe àjà díjú. ó ti yé mi báwọn ó ti tán kò ní bàjẹ́ bá a ṣe ń bètò lọ àwọn ọ̀gá wa kan náà wọnú ilé agbára yìí wá bá a bá ń sọ nípa àwọn tó ń nífẹ̀ẹ́ sí orin ẹ̀mí sí orin gospel Èkìtì làwọn ti wá ń tin àmọ́ àti adopt wọn náà ń bàdàn àwa ẹ̀yin tá adopt ń bàdàn pọ̀ Adégbóyèga Adéoyà Yellowman àwọn náà ti láǹfààní àti join wa kò ní bàjẹ́ mi ò ní fi yín sàwátì. ẹ já bọ́ sórí ìrìn àjò yín bẹ́ẹ̀ ṣe ń rìn wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìsìn nǹkan tó gbajúgbajà báyìí ni pé àwọn olórin gospel ara wọn náà lẹ́wà àbí. bẹ́ẹ̀ ni sà. ẹ ti ń mú àwọn slang hip hop wọnú orin gégégégégégé kọ̀mọ́bọ̀díjọ nǹkan báwọn sínú orin gospel ṣó sì ń lọ bẹ́ẹ̀ náà nílànà tiyín. kò lọ bẹ́ẹ̀ o. why tẹ́ ẹ̀ follow trend. bá a ṣe pé kálukú ni ní tí kálukú bá mọ̀ ọ́ ṣe kó tẹra mọ́. torí mo gbùgbé pé nínú ayé kò sẹ́ni tó lè dájú ẹnì kankan. Sure. kò sẹ́ni tó lè dájú ẹnì kankan. ṣùgbọ́n tó yẹ pé gègé ni ó fi bẹ̀rẹ̀ tí gègé yẹn dẹ̀ ń pè. pẹ̀lú àlùjọ gègé. kó tẹra mọ́ o. ṣùgbọ́n tó yẹ pé ìwọ ò ṣe gègé. jù bẹ́ẹ̀ lọ ló pè mí. tó tẹra mọ́. that's the view song pa wọn nìyẹn. ó dà mo ti gbọ́ àṣùbọ̀ lórí ẹ̀. ọmọ ànúṣà ní borí ga o. ẹ̀yin lẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ lọ ayé gbọ́ ọ̀run mọ̀ kò sẹ́ni tí ò ní mọ̀ pé àyìn tó kọrin lélẹ̀. fàǹfà wá lè wá wáyé kán wá sọ pé olórin kan tó ti gòkè wá tún orin yín kọ ìyàwó lẹ́ẹ̀kọ́ sí. èmi olúwa tó sin ẹyin jù mi ò kí ẹ. a ní èrò mọ ibi tó ń lọ má ṣẹ́jú sérò. bẹ́ẹ̀ni. àwọn èèyàn mẹ́ntán fẹ́ gbọ́ ohùn ẹ̀ wọ́n mẹ́ntán fẹ́ pè wọ́n mẹ́ntán fẹ́ pè èmi ò lè kò ń ṣe tẹnu pé bóyá kò ti ṣẹlẹ̀ lómi àná àkóṣẹlẹ̀ sí ẹ ló fi ń sọ bẹ́ẹ̀ mo ti kó nuru àwọn lẹ́fù yẹn. ó ti tán gbé tán bá kọrin ẹ mọ promote ẹ lọ. mo ti kó nuru lẹ́fù yẹn. bó lẹ ṣe ń ṣe láti market orin yẹn láti gbórin yẹn jáde bó lẹ ṣe ń ṣe bó ní ìbáṣepọ̀ yẹn àti àwọn agbóhùnsáfẹ́fẹ́ tá a jẹ́ colleague báyìí. ká ní ti presenters ni mo bá wọn presenters ṣe gan-an máa ń bá wọn ṣe dáadáa jọ wà in fact àjọ wà dáadáa mi ì fẹ́ rí presenter kan tó lórin mi rí tó wá ní kí n mówó wá rí. wọ́n sì fi ìyẹn ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ni wọ́n ń ṣe dáadáa gbogbo ẹ̀ sì ń lọ bẹ́ẹ̀. anyway Ọ̀yọ́ state Èkìtì Ọ̀ṣun Ìlọrin Ìjẹ̀bú Òde Abẹ́òkúta títí lọ bẹ́ẹ̀. títí gbogbo wọn ni mò ń bá ṣe wọ́n dẹ̀ ń ṣe dáadáa. nígbà tèmi náà ní ṣe burúkú sọ́dọ̀ wọn. ó ti tán kò ní í bàjẹ́. àwọn òde wo náà lè pè yín sí láti wá kọrin. a máa ń kọ níbi òkú àgbà. okay. a máa ń kọ níbi ìgbéyàwó. okay. a máa ń kọrin níbi naming ceremony. okay. a máa ń kọ concert. okay. a dẹ̀ máa ń kọ revivals. bí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méje nǹkan kan báwọn. ọgbọ̀n. tẹ́sí káwọn báńdì yín wá. full house. tẹ́fù ní yín ọlọ́run. tán. ó dà kò ní bàjẹ́. 07047000911 tàbí 08121171911 lójú òpó láti béèrè ìbéèrè kan tàbí omi ìlọ́wọ́ àlejò mi. ọ̀gbẹ́ni Tósìn ẹ̀yinjú Mr. Jubel láti jọ ń fi ọ̀rọ̀ wérò bọ̀ látàárọ̀. 07047000911 tàbí 08121171911 lójú òpó yẹn. bá a bá pè yín sáwọn òde wọ̀nyí ṣé n ta sàn sí òní lé wa sá. a ní lè ṣera wa. a ní jọ ṣera wa. ó ti tán ẹ ṣì tí ó rọrùn fún gbogbo wa kò ní bàjẹ́. hello mo kí yín ẹ káàsán ẹ ti wà ń bẹ̀ o. ẹ káàsán o. ẹ dákun ẹ bá yín rédíò yín lẹ̀ díẹ̀ dákun ẹ ṣàánú wa. ẹ bá yín rédíò yín lẹ̀ dákun. ẹ bá yín rédíò yín lẹ̀. hello. hello. ẹ dákun tẹ́ ẹ bá ti pè ẹ bá yí lẹ̀ tàbí kẹ́ ẹ bá pa tàbí kẹ́ ẹ sún kò ń bẹ̀ pátápátá 07047000911 tàbí 08121171911 òun ni ojú òpó náà 07047000911 tàbí 08121171911. ẹ bá ń yọ̀ọ̀dá àwọn social media handles yín táwọn èèyàn lè fi mọ̀ kàn sí yín. lórí Instagram Tósìn ẹ̀yinjú Mr. Jubel.
okay. lórí tiktok mr jubelo àti Okay. mr jubelo Okay. lórí facebook Hmm. mr jubelo fans page. ó ti tán hello mo kí yín ẹ káàsán mà sà hello. hello bàbá Abíọ́dún ọlá ni láti Ògùngbadé. ó dà ìbéèrè yín fàlejò wa. mo fẹ́ kí àlè. òkè ni yóò wọ́n wà lọ. àmì jésù wọ́n ní wálẹ̀. àmì wọ́n ní jésù wálẹ̀. àmì jésù. bọ̀wọ́ sọ lẹ́ẹ̀kan wọn dárúkọ iron fisher tán lọ. wọn dárúkọ kí nìyẹn. iron fisher tán lọ. wọ́n ti sọ pé lọ léèwé a ní láti mọ go far. ó dà ẹ sọ fún wa. alórí a ti fẹ́ sọ fún yín o alórí àfíà ti lọ sí Ọ̀ṣun State College of Technology ẹ̀sà òkè. ó ti tán. that's nice. ẹ̀rọ máa lọ sókè ní ẹ̀rí wálẹ̀. àmì jésù. ẹ ṣeun bàbá ẹ ṣeun gan bàbá mi ò ní wá yín tì. lórúkọ olóòtú ètò yà dé Olúgbóyèga BBR àwọn ni wọ́n fi ààyè lẹ̀ láti mọ gbàlejò olóyin nípele lórí ètò. hello mo kí yín ẹ káàsán ẹ ti wà ń bẹ̀ hello. ẹ̀lẹ́ káàsán o. ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè mí mà. ìyá Michael ni láti gbàgà. ìyá Michael láti gbàjà. bẹ́ẹ̀ ni arínkà kí wọn náà ní ogún wọn kú sí olúwa o. wọ́n mi ẹ ṣe gan ma. ẹ̀sà olówó ṣàgbára dọ̀tún o. àmì jésù. ẹ̀sà arínkà kí náà ní sá. ẹ ṣeun màámi kò ní bàjẹ́ ẹ ṣeun gan ẹ ṣeun gan. ẹ bá ń yọ̀ǹda àwọn ojú òpó tán lè máa pè yín sí tó yẹ pé ìlẹ́ gbé kìí ṣe bóyá máa gbọ́ voice obìnrin tẹ́nọ̀ kan ó ti yé báwọn àwọn ojú òpó yín. 080 okay 73 67 55 62 lẹ́ẹ̀kan sí. 080 73 67 55 62 èmi ojú òpó gbogbo máa yín gbé. kò ní bàjẹ́. hello ta ni bẹ́ẹ̀ mo kì í yẹn káàsán. ẹ̀lú ẹ káàsán kó ètò. ó kọ yín mà. mo rọ ọmọkẹ́ babalọ́lá láti ọlọ́ọ̀dà. ẹ ṣe mọ́ mi ò ní fi yín sàwátì mà. mo kí àlejò wa. ẹ ra mọ́ mi mà. ìràwọ̀ rẹ̀ tó ti ń tàn kò ní wálẹ̀. àmì jésù mà. kristi. bọ́lọ̀ ń ṣe fààyè gbòṣùpá lókè tó ṣe kó ṣùpá lọ lórí ìràwọ̀ gbogbo ibikíbi tí bá ń dé ọlọ́run máa gbàbẹ̀ sí. àmì jésù mà. àmì jésù. ìmọ̀ràn kan tí mo kàn fẹ́ fún ni wípé ẹ̀mí ìgbéraga ọlọ́run ní jí ó gbé wọ̀. àmì jésù. torí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ohun tútù pẹ̀lú mọ́rẹ̀ ẹ̀fẹ́ tó fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni mà. mo kàn fún nímọ̀ràn ẹ̀mí ìgbéraga kò ní gbé ọwọ́ lórúkọ jésù. àmì jésù. àmì. Crest ò ní bàjẹ́ yóò máa lọ sókè. àmì lágbára Ọlọ́run ẹ ṣeun mọ́mì mi ẹ ṣeun gan ma iṣẹ́ mọ́ mi. atọ́kùn ètò ọmọ Ọ̀ṣun ni àlejò náà ọmọ Ọ̀ṣun Òṣogbo kan Iléṣà kan. ẹ̀jú ayé lọ. àwọn kan fẹ́ràn owó ju àwọn kan lọ. ẹ̀jú ọ̀ṣọ́. Ìjẹ̀ṣà àfọwọ́bànìyàn ṣeré. ẹ̀jú wa lọ. ẹ̀jú wa. Bámifẹ́mi Fádípẹ̀ Fẹ̀múlà Kásítà. kọ́lọ́ máa ń lọ́ra ẹ̀mí bàbá yìí. gbogbo ohun tá a bá gbélé ayé ṣe ìtàn ni o ìtàn míì gan wọn mọ kà á létí ìgbọ́ àbá ìta sì máa gbọ́. 07047000911 nọ́mbà kan sí ìpè kan sí ká tó mọ̀ lọ lórí ètò fún tòní. ẹ ti mọ̀ pé wákàtí méjì lè tó tẹ́lẹ̀ àmọ́ ọbẹ̀ tó bá ti dùn wọ́n mọ̀ ń kírọ́ọ̀sì títì wọ́n wàá bù ń bẹ̀ ni wọ́n ti bu ọgbọ̀n ṣẹ́jú kò ń bẹ̀ ó ti wá ku wákàtí kan àtàbọ̀ yẹn túmọ̀ sí pé aago 3 sí 4 àbọ̀ ni. àwọn kan á ní tò 4:30 láwà aago 4 àbọ̀ fẹ́ lọ lò ló ń jẹ́bẹ̀ lédè Yorùbá. àmọ̀ràn yín fáwọn olórin tán ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀. àmọ̀ràn mi jẹ́ kí n gbégbá báyìí. okay. torí mi gẹni tí wọ́n ń fún lámọ̀ràn. ìmọ̀ràn wo lèmi ní tí mo fẹ́ fún yàn. ṣùgbọ́n tó bá ṣe títí tó dàbí wípé kò bọ́ sí má banújẹ́ o túbọ̀ múra sí ni o. ọ̀rẹ́ tó bá ṣe títí tó dàbí wípé kò bọ́ sí má banújẹ́ o túbọ̀ múra sí ni o. ṣé mọ̀ pé ìkòkò tí ó játa ìdí ẹ̀ agbóná o ìdí ẹ̀ tún lè lú o. ṣé mọ̀ pé ìkòkò tí ó játa ìdí ẹ̀ agbóná o ìdí ẹ̀ tún lè lú o. kọ́mọdé tó dàgbà ojú ti rí tó àgbà wá búra béwe ò bá ṣe é rí. bójú ẹni máa là tó fẹ́ níláárí láyé bójú ẹni máa là àríyànnu o. mo rò pé yẹn tó mọ̀ràn. ó ti tán kò ní bàjẹ́. ṣé tá a bá tún pé ìjọ mi ṣe é tún jẹ́ wa. tẹ bá ní má lọ lé gan lálẹ́. ẹ lọ lé torí 4:30 láti mọ ká àṣàwà kó o ń bè. gbogbo èèyàn ní ń gbọ́ yín báyìí 2017 ẹ bá mi ṣe intro music kan
ìgbà náà àti ìrarí àṣẹ ń ra fúngbà àkọ́kọ́ báyìí. bẹ́ẹ̀ ni sà. Gbẹ̀du lètò eléyìí bẹ́ẹ̀ sì wá ṣe intro ẹ̀ dọ́wọ́ yín báwọn. Gbẹ̀du lórí Crest. ó ti tán. Gbẹ̀du lórí Crest. bẹ́ẹ̀ ni ó ti tán. ẹ bá ń to àwọn gìtá nǹkan kan ẹ bá ń sapọ̀ sínú ẹ̀. wọ́n ti ń gbọ́ báyìí náà producer mi ń gbọ́ gitarist náà ń gbọ́ báyìí. ẹ jẹ́ ìrànjú yín máa ń báyìí ẹ bá ń sa gbogbo ẹ̀ pọ̀ sínú rẹ̀ kó ló di ló bá tán kò ní bàjẹ́. ẹ máa fi ṣètò next week. bẹ́ẹ̀ lágbára ọlọ mo kí yín ẹ ṣe gan o bọ́lá ti ń bẹ tẹ́mi wa ẹ ní jábọ̀ o. àmì Jésù. bẹ́ẹ̀ ṣe ń ṣe ní bẹ́ẹ̀ ṣe ń kóyàn mọ́ra tẹ́ ẹ̀ fojú pààyàn rẹ̀ ẹ tẹ̀síwájú ẹ túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀. àrídàlẹ́ fúngbà àkọ́kọ́ inú mi dùn gan. inú tèmi gan dùn. ó ti pẹ́ kò ní bàjẹ́. ó yẹ ká celebrate. a yà fọ́tò mo rí star màá ya fọ́tò pẹ̀lú star. ẹ já mọ́ lọ fọ́tò ni mo ti sọ pé èmi àti àlejò mi àjọmọ́ sign out ni. nínú ayé rẹ̀ mo fẹ́ kó yá lọ́mọ wípé. Adégbóyèga Adéòyà àjọṣe ni àwọn ọ̀gá wa nù. ojú bẹ́ẹ̀ lọ. àwọn náà kúndùn nǹkan tó ń pè ní gìtá tó máa ń gbọ́ bíìtì bá ní ìjọba ẹ̀fẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ kó máa dún bẹ́ẹ̀. Adéolúgbóyèga BBR ló jẹ́ olóòtú fún